fún ẹ̀yin tẹ́ máa ń pe èṣù ní Lucifer, fún ẹ̀yin tẹ́ máa ń pe èṣù ní Iblis, fún ẹ̀yin tẹ́ máa ń pe èṣù ní Shaitan. Mo fẹ́ mọ àwọn instances kan wá tẹ́ máa fi mọ̀ pé you are talking about two different things. Number one, kò sí orílẹ̀-èdè tí wọ́n bá lọ láyé yìí, the name of a person still remain the same. O lè máa jẹ́ Michael Kazeem, tí bá dé ilẹ̀ India wọn ò gbọ́dọ̀ change orúkọ mi yàtọ̀ sí orúkọ tí mo sọ pé mò ń jẹ́ yẹn. Tó bá ti lè change ẹ̀, you are not referring to me again, another person ẹ̀ dẹ̀ ń sọ. Ẹ já wá wo bọ́ ẹ mú àwọn ìwé tó mú wá sílẹ̀ Yorùbá, ìgbà tó máa translate àwọn orúkọ tó wà nù ẹ̀, ẹ máa wo bọ́ ẹ lọ. Ìgbà tó máa pe Peter, wọ́n pè ní Pétérù. Kò sí bá máa kọ Peter yìí, ṣe wo bí Yorùbá ṣe spell ẹ̀, ẹ máa rí pé Peter yìí ṣì yọ nínú Pétérù. Ìgbà tó pé Judas, wọ́n pè Yorùbá pè ní Júdásì. Kò sí bá máa kọ Júdásì tẹ́ẹ̀ní rápẹrẹ Judas níbẹ̀. Ìgbà tó máa tún kan Jésù, Jesus darí. Yorùbá pè ní Jésù. Kò sí bá máa kọ Jésù yìí táàní rí àpẹẹrẹ Jesus nínú ẹ̀. Ó tún kan Daniel. Yorùbá pè ní Dáníẹ́lì. Ṣóyè yìí, ó wá yà mí lẹ́nu ìgbà tó wá pé Lucifer ní èṣù. Ẹ jọ̀ọ́, báwo ni orúkọ ìṣèjọra wọn? Ẹ jọ̀ọ́, báwo lè jọra wọn? But ìgbà tó máa pé Jehovah ní èdè Hebrew, Jehovah, wọ́n sì máa sọ fún yín pé kẹ́ máa pè ní Jehovah. Wọ́n ṣe máa pè ní Elédùmarè. Tó bá dẹ̀ jẹ́ pé èṣù yìí ni wọ́n fẹ́ mú ní èdè Yorùbá, gbogbo àwọn tó pè ní Peter yìí eléyìí lè jẹ́ Ọbàtálá. Judas, wọ́n lè rò pé òkè ta ló dalẹ̀ rú o, ta ló níwà burúkú o, kọ́ṣà mi ò tẹ̀ èèyàn tó níwà burúkú nílẹ̀ Yorùbá náà. Jésù yìí wọ́n lè pè ní Ọ̀rúnmìlà. Tó wáyé pé bóyá wọ́n fẹ́ ṣe pé kọ́ mú inú èdè, mo dẹ̀ tó wá fẹ́ sọ fún yín pé kò sí ìlú tẹ́ bá lọ láyé tí gbogbo wọn ní cosmology títí wọn. Lílẹ̀ India, tẹ́ bá lọ search ní Google pé the god of trickery, èèyàn tó god tó wà ní ìtajì ọgbọ́n àrékérekè, ẹ máa ń bẹ̀ wọ́n máa kọ Krishna. Ṣé wá rí àwọn ará India ní ọgbọ́n, wọ́n ní ìmọ̀. Ìgbà tó máa translate Bible sédè ìlú wọn, wọ́n fi Lucifer, wọn ever fi Krishna sáyé Lucifer, wọ́n fi Lucifer sí Lucifer ni. Tí wọ́n mọ̀ pé Lucifer kò exist ní ìtàn ìlú tàwọn. So ìgbà tó máa fi Lucifer síbẹ̀, Lucifer lè ṣì máa rí bẹ̀. Krishna kẹ̀ ni ó ní ọgbà rékèrèkè tó yẹ pé bóyá ilẹ̀ Yorùbá, òun Krishna is just like èṣù táwa náà ní bí. Tabatiko ní India, ẹ tún lọ sí Greek story náà, àwọn ẹ náà ní doulos. Ìgbà tó máa translate Bible sí èdè Greek, wọn ò fi doulos sí ààyè Lucifer, tó rọ́ mọ̀ pé olúkálùkù ló ní ìtàn abínibí wọn. Bóyá pẹ̀lú eléyìí ó yẹ kí ti lè tàn mọ́lẹ̀ sáwọn kọ̀ọ̀kan tó rú àwọn èèyàn lójú ṣá. Okay.